ẹ̀gbọ́n mi tó ti ṣaláìsí late Àyìnlá Ọmọwúrà, Ọlọ́run bá mi dáríjì, bá mi tẹ́ sí afẹ́fẹ́ rere. Èèyàn rere ni Àyìnlá Ọmọwúrà, èèyàn rere, èèyàn gidi, kò sẹ́ni tó ń wà tí kì í lọ́tà. Tẹ́lómi bá ń fi ẹnu mi pé tó ń wí bákan bákan, ó kàn ń jẹnu ara ẹ̀ níyà ni. Àmọ́ ní ọ̀dọ̀ tèmi èèyàn gidi ni, torí position tí mo wà lénìí, it was through Ọmọwúrà. Torí ìgbà náà lọ́hùn tí n bá ti gbàgbé year and the date when we wrote him to be our adviser, ó ti jìnnà. Ọdún mi kéré ń gbà yẹn, tí ẹ bá rí i pé ó ń dàbí wọ̀sí tó ń talé ẹni tí ó jẹ́gbọ́n ẹni tí gbogbo ayé dẹ̀ ń fẹ́, tí mo dẹ̀ mọ̀ ń pa orin díẹ̀. Níjọ́ kan mo wá sọ fún wọn, mo ní ẹ̀gbọ́n mi, ẹ fi ẹni tí ẹjọ́ ń jà ẹ fi sílẹ̀, ẹ má fún lésì mọ́, ẹ jẹ́ kémi dá lóhùn kí fún lésì. Òun pẹ̀lú late Fatai Olówóyọ̀ náà bá gbá ẹkú sẹ́rìn kákákákáká. Ẹ kò gbọ́ ń Kollington wí Burlington, ẹ kò gbọ́ ń Burlington wí náà. Ok, Burlington ló máa ń pè yín. Yí òun àdá Fatai yẹn ló ibi tí Kollington ti fẹ́ gbé lórin yìí ó máa fi kọ́ ibi ó ṣàṣọ gbogbo wọn ṣàkóso ẹ̀rín náà. wọ́n rò pé eré ṣáná ń kakún. Ó wà dọ́dún kan wọ́n tẹ̀lé mi wá láti Abẹ́òkúta wá sí Àpápá road. Mo wá jí wéré mbẹ̀ nígbà yẹn. Wọ́n wá ń gbọ́ pé à ń pè gbogbo náà ti late Alhaji Ọláyínká Wílàpà, Ọlọ́run bá ń foríjì. Àrí ó kò gbọ́ ń Burlington wí náà, pàtàkì ṣe gbogbo ẹ̀ tán tá a tún padà sábẹ́òkúta. Náà wọ́n sọ pé ètò ọwà o máa sọ fún Adédìgbà kó la bá bókù studio. Àwọn dẹ̀ bẹ̀rẹ̀ practice, à ń ṣe practice ní tiwa, à ń ṣe lọ kó tó di pé ìjọ yẹn kò. Àmọ́ nǹkan tí Ọmọwúrà rò nǹkan ló kàn nígbà tí rẹ́kọ̀dù yẹn jáde. Bàbá ṣe é rántí rẹ́kọ̀dù yẹn sà? Onípákò, orí ọgbọ́n ọmọdé tó wà nínú mi ló jẹ́ kí n ṣá máa kọrin yẹn bẹ́ẹ̀. Gbogbo ohun tí Ọmọwúrà ò lè sọ pátápátá gbogbo ẹ̀ ni mo sọ, but now mi kì í fẹ́ kán play ẹ̀ mọ́. While everything is over. Yes. Bí èmi pẹ̀lú wọn ti bẹ̀rẹ̀ nìyẹn. Tán bá ń lọ play máa ń tẹ̀lé wọn lọ, máa lọ wòran, àtúnjọ padà wálé. Wọ́n aṣáà ń rútu gbogbo Abẹ́òkúta káàkiri. Wọ́n ti kú kán tó post mi kúrò l'Abẹ́òkúta. Wọ́n bá fi post mi wá sí Pay and Record l'Apapa. But I spent good 10 years in Abẹ́òkúta. 10 years in Abẹ́òkúta? Yes, ọdún 10 ni mo lò ń bẹ̀. Gbogbo horo Abẹ́òkúta gbogbo ẹni mo mọ̀ pátá. Tó jẹ́ pé ṣe ni mo ń fẹsẹ̀ rìn káàkiri. Ó kàn jẹ́ pé àkọọ́lẹ̀ ó ti dúró, ó ní ikú tí Ọmọwúrà kú yẹn. Because èmi rí lójú tèmi pé wọ́n ti ju gbogbo à ń fẹ́ gba machine, àgbà machine, wọ́n ti jù lọ pátápátápátá. Wọ́n bá má ti lọ bá ọmọkùnrin yẹn ní ibi tó ti mutí. Ṣé arákùnrin yẹn gan ò mọ̀ pé ó lè lead sí ibi tó lead sí yẹn? Wo bí àwọn méjèèjì ṣe jọ end up
láì fara wọn. Àmọ́ Ọmọwúrà up to now is a great musician. Ògbóǹtarìgì kọrinkọrin ni. Ó ń kọrin ẹ̀gàn ni Ọmọwúrà ń kọrin. Ó dùn mí má ṣe lọ end up yẹn. Wọ́n bá ti fi maturity gbé kán gbàgbé gbogbo machine or no machine. Wherever he is now, wọ́n máa blame ara wọn ni. Why did I do this? Ọmọwúrà ń kọrin. Ẹni tó bá ń listen sí dáadáa, because ṣe náà rò pé bóyá eré àwọn ọmọ jàǹdùkú àti nǹkan kan náà kàkún bẹ́ẹ̀ tí ó ń kọrin reasonably kò sẹ́ni tó gbọ́n tó lọ́hùn. Àkọọ́lẹ̀ ti dúró. Bó jẹ́ ti ká múra ọ̀gá ni ó máa yan pa agbájẹ́dá ẹ̀ báyìí. Ó kàn jẹ́ pé àwọn society tó belongs to kò sọ́mọ̀wé nú wọn, so àti ẹ ti lè direct ẹ pé báyìí ni ẹ máa ṣe. A kàn sọ nítorí ẹlẹ́mu àbíbí kan ẹ̀yìn láyé padà láyé wà rẹ padà. Wọ́n tún pa dé síbẹ̀ nìyẹn gbogbo wọn náà ní ọ̀mùtí. Bàbá ọ̀dà ìjọ tẹ̀yìn gbọ́ páyìnlá fún yẹn ń bolẹ̀ yín wà sá. Mo wà lágége ní ẹ̀gbẹ́ ilé mat. Wọ́n mo ṣáà ní máa débẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn. Àwọn fámìlì mi ò gbà. Wọ́n ṣáà ràn mí mọ́lẹ̀ títí ilẹ̀ fi mọ́. Torí kan yà mí lẹ́nu ni pé ó kú kẹ̀. Ṣé bẹ́ẹ̀ yẹn ṣe ń kú nìyẹn? Tó a ní kàdárà láwò àkàǹkàdùrẹ̀ kí n tó lọ bẹ̀ ńjọ́ kejì. Máa dé títì tó kò yẹn báyìí. Ariwo tún sọ gèè. Wọ́n tún pariwo ó dé o, ẹ̀bùrú rẹ̀ dé o, ìyá ríre yẹn o, bá a ṣe ríre yẹn o. Náà bá mú mi lọ bisàárè ẹ̀. Kò kí ń ṣe ìtàn rẹ̀ tó yẹ kéèyàn máa sọ because Àyìnlá great. Oh great. He is a talented musician. Síkírù kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ kó forí jìn kó tẹ̀sí afẹ́fẹ́ rere. Tó bá wá síbí a máa bára wa ṣeré pa gbùdùgbùdù gbàdàgbùdù. Ó lè ní kí n jẹ́ ká kúrò lọ́dọ̀ àwọn èèyàn báyìí ká lọ sí sitting room mi la máa lọ ṣeré pa ń bẹ̀ la máa lọ sọ̀tàn. Tó bá ní kó lá orí ò pé o mọ̀ pé mo jù ẹ́ lọ ní. Màá ní ọdún mélòó ló gbà lọ́wọ́ mi. Ṣé ó gbàjọ ọdún mẹ́ta lọ ní inú á tún wá bí torí mo mọ̀ pé ó gbàjọ ọdún mẹ́ta lọ lọ́wọ́ mi ó jù mí lọ. Ó ní kí n rántí ṣòro tí ìgbà tó wọ̀ ní Pepper Road tó jù báyìí lọ kíló báyìí. Màá ní ìwọ náà nǹkan gba ẹ̀ báwo ló ṣe tó. Aṣáájọ máa ṣeré pa. Ọ̀rẹ́ mi pẹ̀lú Síkírù pọ̀, ọ̀rẹ́ wa pọ̀ gan-an. Òun gangan ló initiate mi sí orin kíkọ again l'Abẹ́òkúta because mo mú wọ sójà. Tó bá dé Aníkọ́lá a ní kí n jẹ́ ká máa kọrin wa padà. Mo ní o ti gbọ́ sójà tó kọrin rí. Wọ́n bá mú wa gádùrùmù tán máa fi wá sí. Ó ní a máa dọ́gbọ́n sí ní bíndà ọgbọ́n orí tiẹ̀ ó pọ̀ ju tèmi lọ. Ó lá máa lo ọgbọ́n sí i. Tó ń bá ti kúrò lọ́dọ̀ mi báyìí ó lọ bẹ̀rẹ̀ practice ni o. Kí wọ́n náà bẹ̀rẹ̀ practice tiẹ̀. Ó ní èèlò la máa fi £18 tá ń gbà yìí. Ó ní ọdún wo la máa gbádà. Mbá ní sókè ló bá kúrò lọ́dọ̀ mi ló bá padà sẹ́kọ̀ọ́.
mo bá gbọ́ pé ó ti ń ṣe practice nítòótọ́ ó ti ń lọ bí oníkò mọ́ lọ bí kíní kan ó tún padà wá pé ṣé mo ti bẹ̀rẹ̀ practice tèmi mo ní mi ti bẹ̀rẹ̀ ní dá ọgbọ́n tá a máa dá sí wa ó ní kí n kọ lẹ́tà sí ọ̀dìlẹ̀ rúùmù wa since tó ti jẹ́ pé mọ́ṣáláṣí wà nínú barracks church wà nínú barracks mo dẹ̀ kọ síbẹ̀ wọ́n dẹ̀ accept wọ́n ní kí n máa jí wéré tó bá dòru màá máa lọ sẹ́nu ọ̀nà olúkálùkù ní barracks àmọ́ ìmọ̀ ẹ̀wọ̀n ni pé Kọ́lá ló máa ń kọrin yìí ọmọ sójà kékeré yẹn mo ṣáà ṣe ń kọ́ bẹ́ẹ̀ nìyẹn mo bá fi extend ẹ̀ dé ìgboro nígbà tó ń lọ ń kọ́ ní ìgboro káàkiri ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. normally bọ́rọ̀ bá ṣe dùn yàn tó ló ṣe máa sọ̀rọ̀ ló ṣe máa fèsì. He was then a wounded lion. Yes. Ló fi ń kọ gbogbo orin tó ń kọ yẹn. Bó ṣe jẹ́ pé àwọn méjèèjì náà jọ ń búra kì í tiẹ̀ wọ́n ń ṣò nìkan wọ́n pọ̀ lórí ọmọ wúrà ní púpọ̀ jù. Ìgbà yẹn it was a tough time. Ká ní máa yẹn ká ló ní ẹni extra power tó lè lò lórí mi ni kò bá lò ó àmọ́ kò sí ààyè ẹ̀ because I'm a soldier. Tí n bá ń bọ̀ mi bá ń lọ bìkan mo ń rìn pẹ̀lú confidence. Ìgbà yẹn sójà dẹ̀ sì níyì gan gbà yẹn. Instead tí òun ò bá wá fi lọ bá Síkírù kó lọ sọ fún pé ṣé ó mọ ọmọ Kọ́lá kékeré tó ń kọrin yẹn kò lọ bá ó kàn lọ ṣàlàyé fún náà pé ọmọ kan bú òun ṣe kíní kan kó bá òun dànù kó bá òun reply ẹ̀ kó bá ìyẹn náà tó ti tọmọdé bọ̀ iṣẹ́ kí yẹn sọ fún pé ọ̀rẹ́ mi gidi ni o gbogbo nǹkan tí bàbá sọ ló máa gbọ́ o òun náà bá tó kọ orin mọ́lẹ̀ ló ń pe ẹṣin iwájú ló yẹ kí tẹ̀yìn o kó tó di pé tẹ̀yìn lè sáré àbòrin èébú mò ń kọ́ ni kọ́lọ́hún tó gbàdé ibi tẹ́mi pẹ̀lú Síkírù ti bẹ̀rẹ̀ ìjà gangan nìyẹn. ohun tó fà á nìyẹn. wọ́n ní ẹṣin iwájú ta lẹ́ṣin iwájú. ìwọ bá mi lábẹ́òkúta pé kájọ máa kọrin padà o ká bẹ́ẹ̀ ẹnìkan dẹ̀ wá kọ́ ẹ sí mi ó dẹ̀ gbà bí ìjà yẹn ṣáṣe bẹ̀rẹ̀ nìyẹn. kí lẹ mísì ju Àyìnlá Ọmọwúrà. I miss a lot. ó ṣe nǹkan tí mo lè máa sọ báyìí pé kíní kan a kì í ṣẹgbẹ́ dípò pé mo lè mọ much about him. a kàn máa ń bá a jókòó tì náà a máa wò pẹ̀lú ìbẹ̀rù ni because he was a tough man very tough. mo ṣáà mísì gbogbo wa ẹ̀ àtúnrin tó ń kọ because kò kí ń bẹ̀rù kò ní bẹ̀rù fẹ́nìkan olórin ni tá a bá rí mọ́lókù olórin Àyìnlá Ọmọwúrà was a great singer was a great musician Ọlọ́run foríjì Abẹ́òkúta is my second home.
bàbá mú Kwara, Abẹ́òkúta is my second home. bàbá ǹjẹ́ ẹ rántí àdúgbò tẹ gbé lábẹ́òkúta ń gbà yẹn. ààrẹ mo gbé Ìdí Ọparun, Àgọ́ Ọ̀ka. lẹ́yìn tí mo kúrò ní Àgọ́ Ọ̀ka, mo tún gbé Àgọ́ Òdo, mo tún gbé Ìta-Àká, mo gbé Ilé Májẹ̀kọ́dùnmí, ibẹ̀ mo gbé gbẹ̀yìn kí mi tó padà sẹ́kọ̀ọ́. Ìlà-Ọ̀, kí gbogbo àwọn tó bá bẹ̀rẹ̀ orin sìn kàn mọ nǹkan tó ń ṣe, kàn dojúkọ orin wọn dáadáa, because iṣẹ́ orin kò síbi tí ò lè gbé yẹn dé. mo dẹ̀ kí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátápátá, àtàwọn olólùfẹ́ Ọmọwúrà, àtàwọn olólùfẹ́ Síkírù Àyìndé Barrister, mo kí gbogbo yín pátápátá, olólùfẹ́ gbogbo fújì lápapọ̀, gbogbo yín mo kí pátápátá.